tán yìí kọjọ tó live chat kọ ṣàlùmílẹ̀ lójú kẹwò. You saw Yama bookshop today. I was like, wow. You just one with Amen. Thank you. No, it's Zod. Irú àwọn Yama búbu yẹn tó bímọ tó gbọ́mọlẹ̀ tó tọ́jú ọmọ fọ́dún mẹ́wàá. Ó rí bí tẹ́nu inú fúláàtì lẹ́nu ìṣó ń gbé. Ẹnu ìṣó tí wàá ṣàbòjò lọ gbé wa. Bára lọ́dọ̀ náà. So, ẹ̀yin èèyàn, ilé ayé ti jálẹ̀ rí ẹ o. Ẹ̀yin èèyàn, donation ló kú lẹ́ báyìí. Ọmọ Ádámọ̀ ṣe rojú ayé. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti sọ wípé òun ti gba ṣọ́ọ̀bù òun dẹ̀ ti fún ìyàwó Portable tí ó lọ òun ti fún ní owó tí yóò fi bẹ̀rẹ̀ òwò. Ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ báyìí? Kí ni ti Lizzy nínú ọ̀rọ̀ yìí? Kí ni tàlàbà nínú tìbejì? Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Ṣé ọ̀nà tó lọ múrú ọmọ obìnrin yẹn wá? Ta ló lè mọ̀ pé lè lúrú ilé ìlà? Ọ̀rọ̀ Fátímọ̀ yẹn ń dùn gan. Ọ̀rọ̀ Fátímọ̀ yẹn ń dùn gan. Àwọn ọmọkùnrin yìí mo ti pẹ́ jù látàárọ̀. Nígbà tó ti wà ní 5 boy, ó ń bá gbé báàgì, wọ́n jọ ń káàkiri. Ọmọ 44 years. Mélòó ni Láńrè gbà lọ́wọ́ ìyá tó bí Arẹján? Láńrè fúnra ẹ̀jọ̀ Arẹján lọ lọ́jọ́ orí. Èmi ò tẹ́ ẹ̀ mọ̀ pẹ́jẹ̀ kan ni wọ́n. Ẹ̀jẹ̀ ni. Bọ̀yìbọ̀yì ẹ̀ ni mo pè é. Bàtà wọn. Bọ̀yìbọ̀yì mi ni. Bọ̀yìbọ̀yì mi ni. Ọ̀rẹ́ mi tí mo wá kí n bí tí mo wà sọ pé ọmọ kan wà ń bí àbúrò lánàá. Ok, ìwọ ló tún wá sọ pé ọmọ kan wà ń bí àbúrò lágbájá. Àwọn ẹgbẹ́ olóògbògbòrò. Ajá ni mo ní kọ́ lọ fún wa. Ìgbà tí mo rójú ẹ̀ ni mo rí pé mo mọ̀ rí. Wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀. Wọ́n ti sọ̀rọ̀ ẹ̀. Láńrè gbogbo nǹkan tó ṣe fún mi àtúbọ̀tán ẹ̀ ló dé báyìí. Gbogbo nǹkan tí bàbá ẹ̀ ṣe fún mọ́mì mi àtúbọ̀tán ẹ̀ ló dé báyìí. Sórí pé Ọlọ́run ọba orí pé ọba lágbára ni ọmọbìnrin yìí ni ọmọkùnrin ni wọn. Ìwọ àti bàbá ẹ̀ ẹ̀ ṣe dalẹ̀ mọ́mì mi títí tí wá wojú alẹ́ ohun tó dùn mọ́ mi ní jù láyé ni pé wá ṣẹ̀sìn ní gbogbo àgbáyé. Nínú ìwà àti bẹ̀rẹ̀ gíráàdì mọ́mì mi lẹ́yìn ta ló ṣẹ̀sìn jù láàrin? Nínú ìwà àti bẹ̀rẹ̀ gíráàdì mọ́mì mi ta ló ṣẹ̀sìn jù? Orí pé o ṣẹ̀sìn Ìyábọ̀ Òjó ṣẹ̀sìn. Ìwọ àtàwọn tẹjọ jígòdì ọjà tí mò ń ta ló ṣẹ̀sìn jù lẹ́yìn? Ṣé orí iṣẹ́ ayé? Ẹjọ gbé mi ní gòdì nígbà ibi tó tán fún mi. Ẹjọ gbé mi ní mọ́tò ibi tó tán fún mi. Láàrin ìwọ̀n mi lè nì. Ìwọ ló wá sọ ẹ̀kọ́ káàkiri gbogbo àgbáyé. Àtẹ́jọ 44 wá sọ fún pé o ṣẹ̀sìn. Ìyá ẹ ṣẹ̀sìn. Bàbá ẹ ṣẹ̀sìn. Ọmọ ẹ ṣẹ̀sìn. Ìyàwó ẹ tó sá lọ ṣẹ̀sìn. Ọ̀ọ́bì ọ̀hún. Nítorí Káríkẹ́ Adébáyọ̀ kó wá ṣerú ẹ̀sìn tó ṣe. Nítorí Káríkẹ́ Adébáyọ̀ wá ṣerú ẹ̀sìn yẹn. Ó ṣẹ̀sìn ṣẹ̀sìn ìṣẹ̀sìn ìṣẹ̀sìn. Nítorí pé mo ti já láàánú. Ìbọn ọmọ méje ni màmá ẹ bí Láńrè, ọmọ méje. Ìyá tó bí ẹ, ọmọ ìyá ẹ méje ni wọ́n. Láńrè náà, Láńrè. Ọlọ́run mú ẹ ọmọ méje nìyá tó tara ẹ jáde bí ọmọ méje. Ọmọ méje. Nígbà tí màmá ẹ wà láyé, tí n bá hùwà ìyá ẹ mi ní ṣe gbogbo oore tí mo ṣe fún ẹ. Arẹján ni wo tọ́jú ọmọ. Amílẹ̀ tó lọ gbé kámẹ́rà sí lójú yìí. Ó kàwé ó kọ́ṣẹ́. Àṣẹ Amẹ́ríkà, àṣẹ London, àṣẹ Canada, àṣẹ gbogbo àgbáyé fún. Ìwọ Arẹján òòrèèyàn ṣe tó gbò fún ẹ. Donation pa gbogbo yín. Láńrè sórí pé loyalty is the key. Sórí pé hard work. Sórí pé ó dáa kéèyàn mọṣẹ́ ṣe, kéèyàn lọ́pọlọ. Nígbà yẹn tá à ń bọ́ ẹ 3 times a day 4 times a day, o rò pé mága ni èmi tó rò pé mága lánàá. Sórí bí mo ṣe jẹ́yàn lẹ́nu. Ìwọ àti bàbá ẹ
ẹ put responsibility lé mi láyà ẹ dẹ̀ mọ̀ pé ọmọbìnrin ni mí ẹ rò pé mi ní pẹ́ kú láì ṣe pé wà tí bàbá ẹ ti kú lé mi. ó lé mi sí passport rẹ̀ ó ní mo sì passport rẹ̀ ó dẹ̀ lè lọ sí passport office kó o lọ gba passport àti ìjọ 44. ní ìrí títí ẹ rò mo kàn fẹ́ kó orí bọ́lá ń ṣe ń ṣọlá ẹ̀ láre nígbà tí wà táwọn tẹjọ jí mọ́tò mi lánàá ó rò pé mi ní dìde mọ́ nígbà tí wà tàṣìṣì jàdú adétẹjọ gbé mi ní gold láre ó rò pé mi ní dìde mọ́ èmi lélẹ́yìí o ọmọ tẹ́ gbé ń gold lánàá tẹ́ jí mọ́tò ẹ̀ lánàá èmi rè o inú mi dùn láre mo rí ẹnu ẹkún ẹ lójú gbogbo àgbáńlá ayé ọlọ́run fi ẹ́ ṣẹ̀sìn ó ṣẹ̀sìn ju bẹ́ra gáàdì mọ́ mi tó gbé sí ó ṣẹ̀sìn ju bẹ́ra gáàdì mọ́ mi. ó dùn mọ́ wíìkì ta ni yẹn búlọ̀kù ẹ̀ àbílẹ̀ ń ṣe wíìkì ta ni èèyàn wá ṣẹ̀sìn ẹ mọjọ́ tí mo ti ń jẹ láàrin gbogbo Ìyábọ̀ Òjó ti wà táwọn oníkẹtẹ ni òfò lẹ bá bọ̀ láàrin níkẹ tẹjọ lọ tẹ̀lé Ìyábọ̀ Òjó ọ̀hún